orúkọ mi ni Fatima Àyìnkẹ́ Awójọ́dún. Èmi ni mo rán àwọn èèyàn lọ sí ilé ọ̀dọ̀ mi torí obìnrin tí mo ká nílé ọkọ mi. Èmi mo rán àwọn èèyàn pé kó lọ já sí òun tí mo dẹ̀ ná. Mo wá ń bẹ gbogbo ọmọ Yorùbá ilẹ̀ Egypt pé kó jọ kó dáríjì mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Torí àwọn Yorùbá community bá wa yanjú ẹ̀ kó tó di pé wọ́n bá náà post àwọn kìíní ọ̀sùn bá wa yanjú ẹ̀ lábẹ́lẹ̀ náà. Kó jọ kó dáríjì mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Wọ́n bá náà kó dẹ̀ bring àwọn fídíò yẹn dà torí kò sí kan tó kàn Yorùbá community bá wa yanjú ẹ̀. Ó jọ kó bring gbogbo fídíò yẹn down. Ẹ jọ̀ọ́ ọmọ Nàìjíríà tó wà nílẹ̀ Egypt ẹ dáríjì mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Wọ́n ti bá wa yanjú ẹ̀ jọ̀ọ́ ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Orúkọ mi ni Blessing Akínlámi Oyíndàmọ́lá. Èmi ni ọmọ tí wọ́n fa ọkùnrin wọn bá ní ilé boyfriend tó ń já mi sí òru. So mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ ẹ dìde sí mi. Ẹ ṣé gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dẹ̀ tún fẹ́ dúpẹ́ lọ́wọ́ Yorùbá community fún àtìlẹ́yìn wọn. Ẹ ṣé gan ni mo dúpẹ́. Ọmọ yẹn ti lóun máa dá gbogbo àwọn nǹkan mi tó sọnù. Ó lóun máa dá padà, ó ti ṣèlérí pé ó máa dá padà. And Uwamba local man, please go and drop all your videos. This is about Yoruba. Please drop all your videos. Yoruba community has settled it. Thank you. Ọmọ Nàìjíríà gbogbo ọmọ Nàìjíríà tó wà nílẹ̀ Egypt ẹ jọ̀ọ́ ẹ má bínú. Mo dẹ̀ ti ṣèlérí pé gbogbo nǹkan tí ó sọnù àbí tí ó pàdánù pátá ni mo máa dá padà. Ẹ jọ̀ọ́ mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Inú ló ṣì níbi torí mo bá nínú ilé ọ̀dọ̀ mi ni. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bínú. Mi ò ní ṣe bẹ́ẹ̀ mo dẹ̀ ti bá wa yanjú ẹ̀ ní. Sẹ́yìn náà ti rí. Ẹ jẹ́ n kọ́kọ́ mú látọ̀dọ̀ ìyàwó ilé. Mo lérò wípé torí ibi tẹ́ ẹ ti sọ̀rọ̀ ẹ sọ wípé àwọn tẹ́ ẹ rán lọ náà wọ́n discipline ọkọ yín wọ́n na ọkọ yín náà wọ́n jà ó ni mo wá sọ wípé kí n béèrè wípé ṣe mistake ni àbí eku ẹ̀dá ó lọ scot free ṣé eku ẹ̀dá lọ scot free ṣé Aunty Blessing nìkan ni wọ́n nàná já sí òò tó bá jẹ́ Aunty Blessing nìkan náà nàná já sí òò ẹ̀sìn tó dáa ìmọ̀ bẹ́ẹ̀ lómi ìsìn ro ṣùgbọ́n lọ́dọ̀ tèmi o Alájíkẹ́ Àdè ẹ̀sìn tó dáa ọkọ yín lè ku ẹ̀dá bọ̀kọ yín bá respect yín ni òye báyìí ní ìsìn kò ní gbé àlè wá ọ̀gangan mú yín kó wá mọ̀ panasúkú rẹ̀ dípòdípò wípé ẹ wà á kàn lórí ara wọn ọkọ yín gan lè ku ẹ̀dá aláìdá kan tó lọ na Aunty Blessing ọkọ yín ló yẹ kẹ́ ẹ ní kọ́kọ́ náà kan bọ̀ sí òwò ọmọlúàbí kan wọ́n mi sí la kan wá wábi tí àwọn pankẹ́rẹ́ àbí ọlọ́sẹ̀ pò tó ti gbó kárakára kan fin sí la kẹ́ ẹ mọ̀ bá jò lẹ́yìn ìgbà náà ló wá kan Aunty Blessing Aunty Blessing tí ò mójú tí ò mọ́ra Aunty Blessing tí ọpọlọ wọn tí ò ṣiṣẹ́ tí wọn ò mọ̀ wípé téèyàn bá fẹ́ yan married man lálẹ́ yóò ta kété síbi tí ìyàwó ilé ò ti ní rí hàn ni ẹ̀yìn ìgbà náà lẹ́sẹ̀ wá lọ pé àwọn tí ó na Aunty Blessing ni wọ́n ṣẹ̀ wá bá yín discipline wọn àmọ́ nínú gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ́ọ́lẹ̀ ẹ̀ na ọkọ yín Aunty Blessing lẹ́nà tí Aunty Blessing bá wá fi ọkọ yín lẹ̀ látàrí ẹ̀sìn tẹ́ ẹ fi hàn ṣe ǹjẹ́ ẹ lérò wípé ọkọ yín wọ́n lè fi àgádágodo bẹ́yìn náà lẹ́sìn mọ́ sómọ́ sí kolokolo òdí wọn tí ò tún ní jairéètì dọ́dún ẹlòmíì and my question for you is that obìnrin mélòó lè fẹ́ nà nítorí distributor tó gbé yín sílé obìnrin mélòó lè fẹ́ nà àfàìmọ̀ kẹ́ ẹ mọ́ náà yàn gbà mí kẹ́ ẹ mọ́ padà kan sáárù o me I'm just advising you as sister to sister bẹ́ẹ̀ni gan sọ ó ní bí your sister's keeper ó ní mò ń ṣe láàrin àfàìmọ̀ kẹ́ ẹ mọ́ padà kan sáárù ní àtàrí wípé ẹ ń lọ na àlè àwọn ọkọ yín káàkiri obìnrin mélòó lẹ fẹ́ nà ní òye mi bẹ́ẹ̀ ṣe lọ na Aunty Blessing ṣé tẹ́ bá tún gbọ́ pé ọkọ yín àtẹnìkan lọ́la ẹ tún kérò lọ bẹ̀ wọ́n tún nà ọ̀túnla ní ẹ tún kérò lọ wọ́n tún nà ẹ ní ọlọ́mọdé padà sọ ẹ́ di wèrè o wèrè aláṣọ ọlọ́wọ́ ní jẹ́ padà sọ ẹ́ di wèrè aláṣọ ẹ forí yẹn pamọ́ ẹ fi orí yẹn pamọ́ ṣó ti yé ẹ̀yin lè sọ wípé ẹ fẹ́ kéèyàn bá ń ṣí ọkọ yín tí ọkọ yín bá gbéra rẹ̀ lẹ̀ wípé I'm available láti ṣí ẹ there is nothing you can do about it
torí adult ni ó mọ tó fẹ́ ṣó ti yé yín báyìí nẹ́ẹ̀sì ọlọ́run ó ràn yín lọ́wọ́ ṣé ẹ wá rí àǹtí Blessing ẹ̀sìn mọ̀ sẹ́yìn ẹ̀sìn sẹ́yìn kọ́lọ́run kó ṣàánú bí a bá tiẹ̀ wá sọ wípé ọkùnrin tẹ́ ẹ tẹ̀lé oríire ò pé débi wípé kò wá ní rìgáàdì kankan fún ìyàwó ilé rẹ̀ ẹ̀yin náà ẹ wá tiẹ̀ lérò kan kẹrò papọ̀ mọ́ èjì kẹsọ di ẹ̀ta kẹ wò wípé kò yẹ kémi àtẹni mọ́ kura wa lálá nígi mú ìyàwó rẹ̀ tó bá jẹ́yìn bá níyàwó tí ẹ̀ka ẹnìkejì pẹ̀lú ọkọ yín I'm very sure pé yín náà ò ṣe jù bẹ́ẹ̀ lọ kọ́lọ́n kó ṣàánú yín ní ìsìn wọn bá yín bẹ̀bẹ̀ wípé gbogbo ọ̀tán ti upload videos yẹn kan take ẹ̀ down bàbá sa Google ní ìsìn sáà ní bá ń bẹ ẹ̀sìn náà wọ̀tá ẹ̀yin ti ṣe side chick ẹ̀ tó ti fi sọ́kọ́nù ẹ̀ ti fi sọ́kọ́nù torí mi ò lè imagine pé gbogbo àwọn tí videos yẹn dí ọwọ́ wọn ni ó wà ìkan lára wọn ni ó wà wò wípé irú ọmọ báyìí ni mo fẹ́ láti mú lọ lé láti lọ fi ṣe èjìká àdúgbò náà ṣe ń pè láti lọ fi ṣe partner tèmi àlọ́pọ̀lọpọ̀ yín yàlẹ̀yàlẹ̀ ẹ̀ ṣe side chick báyìí ẹlòmíì ti sọkọnù in that process all is well o ṣèbẹ́yìn náà sáré ẹ̀sìn náà wọ̀tá ẹ̀ tún múra sí ń jọ́ mi ẹ̀ mọ́ bára yín sọ̀rọ̀ ẹ̀ mọ́ rìnrìn dọ̀tí káàkiri tẹ́ ẹ mọ́ rìnrìn dọ̀tí káàkiri ọlọ́run ó ṣàánú o yóò bá yín tó o àmọ́ ẹ bá distributor náà wí o inú ọkọ yín ẹ̀gbọ́n wí ibi tán bá ti ń gbọ́ ní ìsìn sọkọ yín ó fi hàn tí ó fi àǹtí Blessing torí ọkọ yín lẹ sì fi fàǹtí Blessing sẹ̀sìn ìjọkọ yín lè fi àǹtí Blessing tọkọ yín ò bá wá fi àǹtí Blessing tàná fi àǹtí Blessing lẹ̀ fún tàná fi àǹtí Blessing lẹ̀ fún pé kó fẹ́ lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti rèé náà tẹ́ ẹ ti jẹun ó lórí ọkọ yín ta ni kò fi hàn ǹjẹ́ tá a bá tiẹ̀ wá sọ pé kí ọkọ yín náà fi àǹtí Blessing ǹjẹ́ ọkọ yín gan ó rẹ́dì láti fi àǹtí Blessing tí ò yí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin nù tẹ́ rí àwọn ọkùnrin wọ́n kàn fi ń yọra ni tán gan bá fẹ́ yàwó mẹ́rin as second wife wọ́n mọ ibi tí wọ́n ó ti mú wọ́n mọ ibi tí side chick tí wọ́n padà ń di second wife gan péréte báyìí ní wọ́n mọ̀ ní sọmọ ilé wọn kìí ṣe wife material ṣùgbọ́n side chick material ní ẹ mọ́ bára yín sọ̀rọ̀ láti kẹrin náà o ẹ bá ń like ẹ comment ẹ share ẹ subscribe o dàbọ̀.